so mo fi fídíò kan sílẹ̀ lórí ẹyin àti atare. Ìwọ tó bá jẹ́ pé wọ́n bá gba ògo lára ẹ, tó jẹ́ pé nǹkan tí ń dùn fún ẹ tí nǹkan ò dùn fún ẹ mọ́, tó jẹ́ pé nǹkan tí ń jọra fún ẹ kò wá jọra fún ẹ mọ́, o ti ń rówó ná o ò rówó ná mọ́, tó jẹ́ pé ọ̀nà ṣáàdí mọ́, ọ̀nà dí mú ẹ. Ìwọ tó bá jẹ́ wípé ègún ìdílé ń bá jà, iṣẹ́ ẹ̀ ó ń ṣiṣẹ́ curse breaker, ó ń ṣiṣẹ́ kọ́nà ó là, ó ń mú ọwọ́kọ́wọ́ kúrò, tọ́nà bá dí ó máa la ọ̀nà. Iṣẹ́ tó lágbára ni. Mo ti fi iṣẹ́ yẹn sílẹ̀ náà tẹ́lẹ̀ ní àkáǹtì wa tẹ́lẹ̀ táwọn TikTok tí wọ́n jẹ. So mo fẹ́ fi sílẹ̀ torí àwọn èèyàn ti ń béèrè, mo wá fẹ́ fi sílẹ̀ lórí àkáǹtì tuntun yìí náà. So ẹ máa lọ bá mi wá ẹyin, ẹ jẹ́ kó jẹ́ ẹyin ìbílẹ̀ àti atare. Ṣé rí tẹ́ bá fẹ́ lo iṣẹ́ yìí, atare yẹn mo máa ń sọ fún yín pé kò dáa téèyàn bá fẹ́ bó atare, tó bá fẹ́ já atare kó máa já láti iwájú. Ẹ̀yìn ni wọ́n ti máa ń já atare, ẹ̀yìn náà ti máa ń já atare, wà wá mú wá sí ọwọ́ iwájú. Tó bá ti já tán wàá ṣẹ̀ wá yọ. Tó bá jẹ́ pé iye ọjọ́ orí ẹ̀ ni iye atare tó máa yọ yẹn, ẹyin yẹn ọjọ́ 3 lẹ fi máa ṣe. Tó bá ti bọ ẹyin yẹn dáadáa, tó bọ̀ tó bá dẹ̀ fẹ́ bọ̀, má lo omi lásán fi bọ̀. Ìtọ̀ ìdí ẹ̀, ìtọ̀ ìdájí tó bá ti jí, mo sọ fún yín pé ìtọ̀ gan ní nǹkan tó ń ṣe. Ìtọ̀ ń ṣe bàbá iṣẹ́ spiritually. Ìtọ̀ díẹ̀ tó bá ti tọ̀ láì sọ̀rọ̀ sẹ́nì kankan, tó bá ti tọ̀ ní ìdájí, wàá gbé pamọ́ ni wàá fi bọ ẹyin yẹn. O wá lè fomi díẹ̀ sí, kó fomi díẹ̀ sí tí ò bá tó láti fi bọ̀. Wàá fi bọ ẹyin yẹn ní jọ́ kìíní. Tó bá ti ṣe bẹ́ẹ̀ yẹn, yolk inú ẹyin yẹn ni wàá lò, tinú ẹyin yẹn ni wàá lò gangan ni wàá yọ lódidi, má jẹ́ kó fọ́, wàá yọ lódidi. Wàá fi sí ọwọ́ ọ̀tún ẹ, wàá ṣàdúrà sí pẹ̀lú atare. Tó bá jẹ́ pé ọmọ 20 ọdún ni ẹ́, ọmọ 30 ọdún ni ẹ́, ọmọ ọdún 11 ni ẹ́, iye kí iye tí ọjọ́ orí ẹ bá jẹ́, òun náà ni iye atare tí wàá yọ. Wàá kó pọ̀ mọ́ tinú ẹyin tó ti yọ sọ́wọ́ yẹn, wàá ṣàdúrà sí. Ọ̀nà ò kí ń dí mọ́ adìyẹ kó má mọ ibi tó pàbá sí. Ọ̀nà ò kí ń dí mọ́, ọ̀nà ò kí ń dí kójò má rọ̀ ní àsìkò tó bá fẹ́ rọ̀. Ọ̀nà ò kí ń dí kí òòrùn má ràn ní àsìkò ìgbà tí òòrùn bá fẹ́ ràn. Ó wàá ṣàdúrà sí gbogbo ibi tí ogun ti ń ja èmi ọmọ lágbájá, tọ́nà ti dí mọ́ èmi lágbájá ọmọ lágbájá. Wo iṣẹ́ ìwà very powerful. Iṣẹ́ kékeré sì ni iṣẹ́ Fanta torógbó tẹ rí yẹn o. Tó bá ti ṣàdúrà sí tán, wàá wá jẹ́, wàá gbé mi, wàá jẹ́, wàá wá gbé mi. Tó bá ti di ijọ́ kejì náà wàá tún ṣe. Tó bá ti di ijọ́ kẹta wàá tún ṣe bẹ́ẹ̀ náà. Wá lọ jókòó kó máa kì í ṣe nǹkan tó máa ń pẹ́ rárá. Iṣẹ́ ní yàjò tó bá tiẹ̀ ti ṣe ní ọjọ́ kan yẹn ni wàá ti máa rí iṣẹ́ yàjò. Ó confirm bàjẹ́. Ẹ lọ dán ilé náà wò, ẹ lọ dán wò. Oríṣiríṣi ẹ̀rí la gbà lórí iṣẹ́ Fanta torógbó yẹn. Ẹ̀rí ti pọ̀ jù lórí àkáǹtì wa tí wọ́n jẹ yẹn. Ẹ̀rí pọ̀ torí àwọn èèyàn ṣe, wọ́n dẹ̀ dúpẹ́. Àìmọye àwọn èèyàn náà wá sínú DM náà wá dáṣì mi lówó fún mi ní gbogbo ẹ̀ lórí iṣẹ́ yẹn. Tún lọ dán ilé náà wò, confirm ni. Àdúrà wa gba ọ̀nà ní dímọ̀ wa. So ẹ jẹ́ ká lọ dán wò, kẹ́ wá fún mi lésì. Ẹ má gbàgbé láti like fídíò yìí, ẹ share ẹ like ẹ share fún àwọn èèyàn yòókù náà láti jàǹfààní. Ẹ jọ̀ọ́ kó lè lọ fà. Ẹni tó bá rí náà káwọn náà lè dán wò kó lè jàǹfààní ẹ̀. Ẹ má jà ya aládàáni kan.